Ẹni ìjà ò bá. Ẹni ìjà ò bá ló pa Alákùnrin. You did not find 7 battlefield, calling 7 man. Ìbàjẹ́ ènìyàn. Ìbàjẹ́ ènìyàn kò dá ìṣúra dúró. The function of man does not stop the work of God. Bí àgbàdo ò bá gbóná. Bí àgbàdo ọ̀gbà gbóná, àgbàdo ò lè ta. His plant is netted up, the corn cannot pour, not pain, no gain. Ajá tí ó sọnù. Ajá tí ó sọnù kò ní gbọ́ sí ọlọ́dẹ. The dog that go astray will not listen to the enter whistle. Orúkọ mi ni Mr. Adébáyọ̀ Ọlámilékan Israel. Ọmọ tó mẹ́rin ni mi bọ́tù kí n ṣe máa kékeré o. Mo jẹ́ bàbá fún Adébáyọ̀ Ọlámilékan Israel tí gbogbo èèyàn mọ̀ sí Adigun Olowe Yoruba, ọmọ ọdún mẹ́rin tó ń fi èdè Yorùbá, àṣà Yorùbá tó fi ń dára. Nǹkan tó rí lè ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀ ni pé ìgbà tá a bí màmá tó bí màmá ẹ̀ wọ́n fún ní ìyanu. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ because àwọn kan tó máa ń ṣe bíi wonders ni a máa ń pè ní àrà. Ó kàn lè ṣàdédé jí kó máa ṣe àwọn kan tó yẹ pé ẹ lè rò tẹ́lẹ̀ pé nǹkan tó tọmọ kékeré yẹ kó ṣe òun làwọn kan tó máa ń ṣe. So a ti kọ́kọ́ bí kan lákọ̀ọ́kọ́ tó jẹ́ pé ó lo oṣù mẹ́rin ní UCH ní 2013 ó ṣaláìsí nígbà yẹn obìnrin nìyẹn. So a bí mi ẹlẹ́ẹ̀kejì tá a bí ọkùnrin ni ó jẹ́ òun náà ṣaláìsí ṣá. A bí ní on the 11th ọjọ́ kọkànlá oṣù kínní ọdún 2015. But nǹkan tó wá jáde tù nínú ọ̀rọ̀ Adigun Olowe ni pé ọjọ́ tí ọmọ ilé ìta bí ẹlẹ́ẹ̀kejì yẹn tó pé ọdún kan gẹ́rẹ́gẹ́ ọjọ́ yẹn la bí Adigun Olowe Yorùbá. A ò tiẹ̀ kọ́kọ́ mọ̀ nígbà tá a bí, so àdìtú ni ó kọjá òye èèyàn. Àti gbà yẹn náà lélẹ́yìí ó máa ń ṣe àwọn nǹkan tó yẹ pé èèyàn ò expect, àwọn nǹkan àràṣà ló máa ń ṣe. Tó bá sọ̀rọ̀ gbà mí báyìí bí àgbàlagbà ni. Ó dẹ̀ jẹ́ ọmọ tó jẹ́ pé ó jẹ́ erépẹ̀ pọ̀ gan. Ó máa ń yà wá lẹ́nu wípé pẹ̀lú bí erépẹ̀ ṣe pọ̀ báwo ló ṣe combine erépá yẹn mọ́ àwọn nǹkan tó ń ṣe. Tẹ bá ní kó gbé ìwé school ẹ̀ jáde ńsìn, tẹ bá ní pé kẹ́ bí léèrè àwọn kan yóò máa yà yín lẹ́nu bó tún ṣe ń sọ. Ó jẹ́ nǹkan tó máa ń yè mí náà lẹ́nu. Bọ̀ àràṣà ni ṣá, ó dẹ̀ jẹ́ oore tí Ọlọ́run fún mi torí ńgbà tí ó ti pẹ́ tí bàbá mi ti ṣaláìsí bí ọdún 13 sẹ́yìn. Gbà tí bàbá mi wà kékeré, bàbá mi mọ̀wé gan gidi. Bàbá mi wà ní form 3 ni wọ́n ti fún bàbá mi níṣẹ́ bank. Ó dàbí pé ẹ̀bùn yẹn ló sọ̀kalẹ̀ látòrí bàbá mi sórí mi wá sórí ọmọ. Gbà tí bàbá mi wà láyé, he loves talking in parable. Wọ́n máa ń fi proverb òwe wọ́n máa fi ń sọ̀rọ̀ gan. So ìgbà yẹn tó máa sọ̀rọ̀ èmi kàn máa jot ẹ̀ down torí mo máa like máa kọ nǹkan. Gbà tí mo wà ní yunifásitì tí máa post nǹkan online bí Facebook máa fi àwọn òwe máa fi fún àwọn èèyàn ní lesson ní nǹkan kan. So tí máa ti sọ òwe Yorùbá yẹn máa translate ẹ̀ sí èdè òyìnbó. Dóò kò kí ṣe nǹkan tí mo study school nìyẹn bọ̀ ẹ̀bùn ni ẹ̀bùn tọ́lọ́run fún mi ni. Mo ti bá gbọ́ nǹkan ní Yorùbá ó easy fún mi láti ó rọrùn fún mi láti yí sí òyìnbó. So ọjọ́ yẹn mi àti ìyàwó mi kàn sọ̀rọ̀ nílé ó ṣe nǹkan kan mi mọ nǹkan tá à ń sọ mo kàn sọ pé ayé kò tọ́ ọ̀run ò fèké tó túmọ̀ sí the world reject the truth and the heaven is against deception. Bọ́mọ mi ṣe lọ bó ṣe padà ní my daddy what you said in the morning I know it. Mo ní ó yá sọ ó ní ayé kò tọ́ ọ̀run ò fèké the world reject the truth and the heaven is against deception. Mo ní ó yá sọ ilé mo ti ṣe sọ́bà ẹ̀ ó tún gbé ṣùṣọ́ ilé mo ṣe sọ́bà ẹ̀ ó tún gbé gbà tí mo kọ́ ó dórí 10 kò gbàgbé ó dórí 20 kò gbàgbé ó dórí 30 kò gbàgbé. Mo ṣe wò pé ó dàbí pé ọmọ yìí ọ̀rọ̀ máa fẹ́ dùn mọ́ lẹ́nu kó máa bó ṣe sọ dórin nìyẹn. Ojú ẹni máa là. Ojú ẹni máa là àrí tó those who are destined to be great and national man to face of challenges. Ká gbà fọlọ́run. Ṣé àgbàfọ́ ní tìmẹ̀ àgbàfọ́lọ́run ẹnu ni aláìní God is peaceful ìjẹ́sí God is something to show good. Àti mọ̀nà ẹ̀dá. Àti mọ̀nà ẹ̀dá láyé kò ṣe òfòlùwà máa ń question is my success is not beyond God. Ìgbà ìpọ́njú. Ìgbà ìpọ́njú là mọ́ rẹ̀ ajá tó bá lẹ̀ náà tó fẹ́ ni ìdí because time children are no result of this first of children care. Ọwọ́ ẹjọ́ mi lójú o because ìyanu ni àti wáyé ẹ̀gan lọ́jọ́ tí mo máa bí ìyanu ni because mi ti expect pé màá ti bímọ lọ́jọ́ yẹn rárá tọ̀ because ó ní nǹkan kan tá a ṣe ní ọjọ́ Monday ni mo bí bọ́jọ́ Sunday ọjọ́ yìí ó nìkan tá a máa ṣe pé kíní yẹ gbogbo family wọn ló gbọ́dọ̀ wà níbi bẹ̀ ọmọ òmú mi mọ̀ pé mo máa bímọ lọ́jọ́ yẹn rárá tọ̀ títa fi parí program tá a ti ṣe everything alẹ́ ọjọ́ yẹn mọ́júmọ́ ọjọ́ kejì ó ní mo notice pé ọmọ mú mi
even mi expect kò tí ẹ ṣe bọ́mọ ṣe máa ń múyàn gan wípé kínú kan ra àwùyàn wẹ́rẹ́ kí n dẹ̀ lọ pé jẹ́ kí n lọ kí n kàn lọ check up ó mo máa pè wọ́n pé mo bímọ. gbogbo nǹkan tó ń ṣe gbígbà tó ń ṣeré ni so tèmi ní láti guide láti tọ́ sọ́nà bọ̀ mi ò lè sọ fún wípé dandan kíní ni kò ṣe tó bá wù yóò ṣe and then perhaps òun nìkan kọ́ láàbì bá a ṣe bí òun tó a fi wá tún bí ọmọ mi ẹ̀sìn àti kí lórúkọ ìṣẹ̀ṣe wa àti àṣà yẹn á tún fi lé ọmọ náà lọ́wọ́ so ó ṣeé ṣe kó jẹ́ pé yóò dìran ni because a ti bẹ̀rẹ̀ láti bẹ̀ lọ báyẹn. kí ni orúkọ ìlú rẹ? Ìlú Fìdítì lérò Ọ̀yọ́ Adéṣebí Ọláwí Ọ̀yọ́ṣe bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan elite and that follow. àìkú ajé. àìkú ajé ìṣẹ́gun ọjọ́bọ̀ ẹtì àbámẹ́ta ọjọ́ àìkú Sunday ọjọ́ ajé Monday ọjọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ Wednesday ọjọ́bọ̀ Thursday ọjọ́ ẹtì Friday ọjọ́ àbámẹ́ta Saturday. sẹ́rẹ̀ lẹ́rẹ̀ náà ìpè ìbíbí òkúdu agẹ́bọ̀ òkú ọ̀rẹ́rẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ pẹ́. kí ni wọ́n fò lè ṣe láyé tí mo wá kí ni wọ́n fò lè ṣe láyé tí mo wá ayé tí mo wá kàkà kí n jalè akúkú ṣàwó kí ni wọ́n fò lè ṣe láyé tí mo wá. wọ́n ní ṣó dùn bọ́ ọkọ̀ bàbá mi